Ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Eléyìí tí mo mú wá lónìí ó lágbára gan o lórí ọ̀rọ̀ Chief Olóyè Sunday Igboho tó ní àwọn fún àwọn Fúlàní ní 2 hours láti kàn kó àwọn ọmọ tí wọ́n kó lọ kàn kó wọn padà pẹ̀lú Oríyọmí Hamzat tí Ṣèyí Mákindé tó fẹ́ wó Àgídìgbò. Gbogbo ẹ̀ pátá ní bàbá wa Ààrẹ Òpìtàn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ wo ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe o, ẹ dẹ̀ bá mi share fídíò yìí, kẹ́ dẹ̀ bá mi tẹ like. Fúlàní sì tún wá lórí láyà nígbà tí wọ́n wá tiẹ̀ wá ṣe pápá mọ́ gan ni. Àbórí ẹ̀yin Yorùbá yìí yóò tiẹ̀ pé ni abẹ́ tiẹ̀ ya wèrè ni. Ẹ̀yin lẹ́nu ìlú ní àbáwa wọ́n kàn lọ sílùú Ìgbòho níbi tí ẹ̀kẹ́ àti ìlú mọ́mí ẹ̀ gangan. Wọ́n kàn lọ ọbẹ̀ ní ipe eléyìí tí pariwo ara rẹ̀ kiri o, ìrù ẹkùn kọ́, ìrù ejò ni. Wọ́n kàn lọ ọbẹ̀ ni wọ́n kàn lọ gbé yẹn nílùú rẹ̀ ní. La fi wá rí bàbá wa tí wọ́n pè sórí ètò tọ́rọ̀ ń ka wọn láńjọ́ náà. Ó sì pa làákàyè mẹ́mi náà lára ní tí bàbá fi lè pè dàrẹ́tì sórí ètò ńjọ́ náà. Torí bàbá wa nínú àwọn bàbá tó ṣe wípé wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dé ààyè tó lágbára. Àwọn bàbá wa wọ́n sì fẹ́ràn àlàáfíà púpọ̀. Bí ọ̀rọ̀ bá le tẹ́tí wo pé ànígbà á da gbogbo ẹ̀rú ni bàbá òní ẹja ṣe sùúrù o. Ìgbàlẹ̀ yẹn ní o, ẹnìkan ò láyé o, ẹja ṣe sùúrù. Ọgbọ́n òye Ọlọ́run fún bàbá wa yìí púpọ̀. Ọgbọ́n òye Ọlọ́run fún bàbá wa yìí púpọ̀. Lára àwọn àgbààgbà nípínlẹ̀ Ọ̀yọ́ sì ni wọ́n. Lára àwọn bàbá wa nípínlẹ̀ Ọ̀yọ́ tá a sì ń rí sábà ni. Láti ìlú Ìgbòho tí wọ́n ti bí olóyè Sunday Igboho, Ìgbòho Ṣàwó bàbá Adámì ni wọ́n ti wá pè. Nígbà wọ́n pè mí bó láti ẹ̀sìn wá pé Ìgbòho Ṣàní ìsìn yìí pé kíní kaba ẹ̀ tí máa ń ṣe wáhùn, àrùn tí máa ń ṣe wáhùn ó tún ti ṣe wọ́n nígbòho. Èyí tó ṣe wá ń bàdàn, tó ṣe wá lóríire, tó ṣe wá ní gàngàn, tí ń ṣe wá lẹ́kìtì, kíní tó ti fọwọ́ bà wọ́n nígbòho. Bóòlè ló ṣe wá pé Ìgbòho ní ìsìn ṣé ò fà ní fẹ́ dàbí yẹyẹ bí pé yẹn mú yẹn sí é. Àti polóyè Ìgbòho ọlọ́mi lára. Èmi kàn tó mú kíní burúkú ọwọ́ mi tí máa ń rí gbogbo nǹkan. Mọ́kàn rí ní tí Ìgbòho ń bá tí ń bínú, tínú burúkú ń bí, tí ń lérí bẹ́ẹ̀ ní fọwọ́ gbáyà pé ti tẹ́sù. Mo ní àwọn kìíní ìtẹ́sù lóòótọ́. Àwa rí Ìgbòho bí ṣe ń sọ̀rọ̀ ní fi gbèdéke lé. Ó ti di ìjẹta lónìí, ọjọ́ méjì ní Ìgbòho fún wọn. Léè tí ó tẹnubodò lónìí pé kí ló fà á? Ẹ jí yàn gbé, ẹlẹ́fẹ́ gbowó. Àwọn Fúlàní Ìgbòho yìí náà ni mẹ́dẹ́tọ̀, àwọn náà ni alárinà láàrin ẹni tó jíyàn gbé àtẹni tó fẹ́ sanwó. Bí wọ́n ti ẹ̀ kú o máa pariwo kí n tó máa lọ. Bí wọ́n ti ẹ̀ kú o máa lọ́gun kí n tó máa lọ. Àní bí wọ́n ti ẹ̀ kú o máa pariwo kí n tó máa lọ. Ṣèyí Mákindé o bí wọ́n ti ẹ̀ kú o máa lọ́gun kí n tó máa lọ. Ẹ lè gbé katapila wá kí wọ́n wá wọlé mi o. Bàbá katapila ẹ lè gbé katapila wá kí wọ́n wá wọlé mi o. Ilé ń jó wọn ń la gọ́tà, wọ́n ń jáwé èèyàn gbé ilé náà wọ́ọ́kì. Ilé tí ò sí lójú àgbàrá tí ò sí ní títì. Ṣèyí Mákindé ẹ lẹ́ o bàbá ìgèdè bílì mo ní sẹ́ lórí àwọn àtìgbà tẹ́ bá kọ̀wé yẹn wá tẹ́ wà lórí ìrèdè ìlẹ́nu mi ò tó mẹ́nu ẹ sì lè gbé mi lásìkò tá a fẹ́ òun láwà yìí. Ilé làwọn ọmọ iléèwé ò lè lọ iléèwé o. Àwọn tíjà ọjà pé àwọn ò gbowó oṣù o, wọn ọjà pé wọn ò tún léèwé ṣe o. Ní táwọn tíjà ń jà sí ni pé àní wọ́n káwọn èèyàn àwọn àtàwọn ọmọ táwọn nǹkan ń wèé. Mr. Ṣèyí Mákindé àní táwọn tíjà wá ń jà sínú pé wọ́n káwọn èèyàn àwọn o àtàwọn ọmọ táwọn nǹkan ń wèé. Mr. Ṣèyí Mákindé
tẹ́ ẹ̀ bá sì ti mọ̀ wọ́n ti pàkan nínú wọn o wọ́n gbé lórí fẹ́ú tí ó ṣẹlẹ̀ rí. àwọn Fúlàní náà wá ni wọ́n wá gba owó ẹni tó gbowó lọ wọ́n pa á wọ́n tó wá pa aláboyún ṣe kàdákẹ́ Ìgbòho ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jọ tẹnu mi bóde ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jọ tẹnu mi bóde. Ìgbòho wá ní ìlú onílù lẹ́ti lè máa mú mi lọ́wọ́ lẹ̀ lẹ́ti lè máa ní kọ̀sáyè ẹ̀ ń fún láyè ṣùgbọ́n nílùú bàbá mi nígbòho èmi nìkan sì ni mo fi Ìgbòho sórúkọ mi kọ̀sọ́mọ̀ Ìgbòho kan tí wọ́n pè ní Ìgbòho tó gbajúmọ̀ ẹlòmíì lè máa jẹ́ tó bá wà lẹ́yìn òní wọ́n lè máa ní àwọn ọmọ Ìgbòho ni bàbá Ìgbòho ṣùgbọ́n mi láti ilẹ̀ Sunday Ìgbòho ni débi wípé Adéyẹmọ gan tó jẹ́ orúkọ rẹ̀ ayọ́kù Sunday Ìgbòho ni Sunday Ìgbòho ni àbígbẹ̀mí náà tó kọ kínní náà ní ìsìn Sunday Ìgbòho náà ni àní ẹ̀sẹ̀ máa béèrè pé ń bo ìlú rẹ̀ Ìgbòho náà ní jẹ́ Ìgbòho náà nílé ìlú rẹ̀ Ìbàdàn tó wà náà ilé Ìgbòho là ń lọ orúkọ ìlú rẹ̀ náà la fi ń pelé rẹ̀ ó wá ní níbí yìí o kìí ṣe pé ẹsẹ̀ wàá máa lọ gba pàmísàn ẹlẹ́sìn mìíràn kan àwọn ọjà ni gbogbo ẹ̀yin Fúlàní á sì fojú hàn mọ̀ bó ẹ kú olùwálé ẹgbẹ́ èèyàn wálẹ̀ o ẹgbẹ́ èèyàn wálẹ̀ ẹ ti pánú èèyàn wa o ẹ pa láboyún àwọn yòókù yín tí ń bẹ lẹ́kìtì tẹ̀ ń gbá láboyún wọ́n jó bímọ wọ́ọ́rọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin pa láboyún ẹ tó pẹ́ ń tó gbówó lọ wẹ̀dọ̀ ẹ kì í ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a fẹ́ gbé àga wà wọlé báyìí wèrè la fi ń wo wèrè a fẹ́ gbé àga wà wọlé ẹ rántí bá àwa àti sẹ́nígà ọdún kan tá à ń gbá lẹ́kọ̀ọ́ táwọn sẹ́nígà tẹ́ ń fojú wá hàn mọ̀ bó mu ni à wèrè la fi ń wo wèrè gbàgà wà wọlé kí ni wọ́n gbàgà wọlé báyìí ni bọ́ọ̀lù change ní lógò wèrè la wá fẹ́ fi wo wèrè báyìí wọ́n ti wá bá lójú ẹ̀ Ìgbòho ti wá fún wọn pé ẹni tó kù tí ń bẹ lọ́dọ̀ wọn o bẹ́ẹ̀ bá pa á bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ pé ẹja fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kàn ṣùgbọ́n gbogbo yín bó ṣe lílọ́ọ̀lẹ̀ ó lọ bó ṣe kúlẹ̀ ó kú o ẹ fi Ìgbòho sílẹ̀ ká lè rí mú mi. Ìgbòho tún wá níṣẹ́ ẹlẹ́yìn alábọ̀dé ọmọ Yorùbá tá a bá mú wọn èèyàn búrẹ́dì ò ní gbére o. àwọn alábọ̀dé ń bẹ nínú wọn bẹ́ẹ̀ bá dé Sẹ́yìn ìṣòro tá à ń kojú nù bẹ́ẹ̀ lọ sí Pàpọ̀ ìṣòro tá à ń kojú nù tẹ́ ẹ fi lọ dé Ṣakí tẹ́ ẹ fi dé Lérò tẹ́ ẹ fi dé Tèdè gbogbo bíkíbi ìṣòro tá à ń kojú nù àwọn alábọ̀dé ọba ń bẹ alábọ̀dé baálẹ̀ ń bẹ alábọ̀dé ọmọ ìlú ń bẹ ibi tá a ti ń kojú ìṣòro nù ẹ wá gbọ́ gbogbo tá a ti ń sọ lẹ́yìn rò táwọn ọmọ táwa sì ń mọ̀ ẹ̀yìn sì ń ṣe àwa sì ń mọ̀ Ìgbòho ní gbogbo bí tá ẹ ti ń wá kùsà nínú igbó wa á lè yín kú òun bẹ́ẹ̀ ìbá ń sọ fún yín àwọn èèyàn wa àwọn tó ní bẹ́ ìjọba àwọn ìjọba táwọn èèyàn máa ṣe your excellence àwọn ìjọba ṣé wọ́n láwọn ọmọ pé wọ́n ń wá kùsà ibi tá a ti ń níṣòro nu wọ́n wá ń gbé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ inú igbó ilẹ̀ Yorùbá ni ọmọ Yorùbá kan ò lè débẹ̀ tí ò sọmọ Yorùbá kẹtẹ́ bí ire táwọn Fúlàní ti gbàbẹ̀ tán. Ìgbòho ń palẹ̀ ogun mọ́ òrìṣà mọ́jọ́ tẹnu mi bóde yọ dàrú ilẹ̀ Yorùbá dàrú ilẹ̀ Yorùbá lànà à ń sọ fún yín wàhálà ńlá ń bọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀mí ó ṣòfò ẹ̀jẹ̀ ó sàn wàhálà ń bọ̀ káyọ̀tẹ̀ mójútó ìjọba ó sì ṣe é control báyìí ìjọba ń pariwo ṣe é control báyìí mo ti ń pariwo bọ̀ tipẹ́ mo ti ń fẹ̀ fún tò ìta ń rí bẹ́yẹ̀ yẹn ò rí ẹ̀jẹ̀ ó sàn ẹ̀mí ó lọ wàhálà ńlá ń bọ̀ nílẹ̀ Yorùbá bóyá lè ẹ má fọkàn balẹ̀ pé kò sí tí ò lè ṣẹlẹ̀ bóyá lè ní Nàìjíríà ó fi pín o àmọ́ bóyá lè lọ́lọ́gun ó fi wọlé àmọ́ ṣùgbọ́n má jẹ́ nǹkan burúkú ó torí ọmọ wa tí ń bẹ l'Ábùjá sẹ̀ wàhálà ńlá ń bọ̀ a lè mọ bábà yìí lọ tó rà bẹ̀rẹ̀ báyìí ẹnì kan ò ní jẹ́ olóríire kọjọ́ ọmọ Ìbàdàn kó jẹ́ ọmọ ọkọ Ìbàdàn kó jẹ́ típíkà ọmọ Ìbàdàn tó ṣe pé Ìbàdàn ní oríire ọ̀wà burú
Fúlàní ọ̀wá máa ṣe rándanrandan yóò wá nínú òun dùn àbí kò sí tóun fẹ́ ṣe. Kí làwọn bàbá wa fẹ̀mí wọn lẹ̀ fún? Ẹ̀jẹ̀ àwọn àná wọn sì fi bí àwa. Ẹ̀jẹ̀ àwọn àná. Bàbá tèmi jà nínú ogun Kírìjì. Bàbá tó bí bàbá tèmi gangan mò ń sọ ó jà nínú ogun Kírìjì. Bàbá tó bí bàbá mi ó jà nínú ogun Kírìjì. Ẹ̀gbọ́n bàbá tó bí bàbá mi tó ń jẹ́ àkọ́bí bàbá mi ogun Kírìjì ló parí ayé rẹ̀ sí. Lógun Èkìtì parapọ̀. Kí ló sì mógun Èkìtì parapọ̀ tó fi pẹ́ tó fi gba 16 years ètè àwọn Ìlọrin ni mò ń bọ̀ ń bẹ̀. Fúlàní Ìlọrin náà ló jẹ́gun Èkìtì parapọ̀ ó gba 16 years pé ńgbà ẹ bá rọra yín tán àwọn wàá gbalẹ̀ yín. Ọpẹ́lọpẹ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Adéyẹmí àkọ́kọ́ tí bàbá yẹn ti sọjí tí wọ́n fi wá ránṣẹ́ sáwọn ìjọba Gẹ̀ẹ́sì lẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá mọ̀ ń tú lọ ilẹ̀ Yorùbá mọ̀ ń tú lọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Fúlàní jẹ́ bí èèyàn àwọn wèrè káwọn ni àwọn Fúlàní kan ti pẹ́ lọ́dọ̀ wa orí burúkú lọ́pẹ́ lára yín èwo lè wónú èwo. Kí ni Fúlàní sẹ́nu gbó wa for the first time okay wọ́n ní màálù wọ́n ń dà so nígbà tí ọ̀rọ̀ Fúlàní ò tí ì dé lọ́jọ́ táyé tílẹ̀ Yorùbá ti ń jẹ́lẹ̀ Yorùbá bọ̀ tó ti lé lẹ́gbẹ̀rún ọdún bó làwọn bàbá wa wọn ò mọ lẹ́ran wọn ò mọ jẹran àbí àwọn ni ṣé màálù náà Fúlàní pé màálù lọ́dọ̀ tiwọn àní màálù la mọ̀ pé màálù ní í jẹ nígbà àwọn Awólọ́wọ̀ sáà láwọn ẹran wa tá à ń jẹ tó Fúlàní wa gba ògbónú gbó wa tán ọkàn yín sì balẹ̀ ẹ̀yin wèrè nàkí ẹ̀yin aṣíwájú alábòsí dáradó òsì ẹ kó gbogbo ọwọ́ náà jọ ẹ yẹ ká fi ti Ìsíákù Abíọ́lá Ajímọ̀bí ṣàpèjúwe ó parí ìjọba ọlọ́dún mẹ́jọ rẹ̀ lẹ́yìn ọdún kan kò mọ̀ lókínní lọ́dún kan tọ́lọ́ fi pè sọ́dọ̀ sílé ayé ọ̀nà nù. Bóyá tí wàá fi wọ́n lọ́kàn balẹ̀ ni pé ọjọ́ orí tí mi òkú tó Tajímọ̀bí àbí ń pe dókítà fún ọ kí n bí dókítà pé ẹjọ́ irú ọjọ́ orí wo gan ni kú máa ń pààyàn dókítà sọ pé kódà 0 ló ti bẹ̀rẹ̀ 0 ni alẹ́ lóyún ọmọ lónìí kó yán wálẹ̀ alẹ́ bímọ lónìí kó kú kí ni wàá fi wá lọ́kàn balẹ̀ nígbà yẹn kó fi yẹn lọ́kàn balẹ̀ ni pé ṣé ẹ rọ́jọ́ orí tí mo wà lónìí ikú èé pààyàn nírú ọjọ́ orí mi ìlọ yẹ kéèyàn ọmọ wá ṣe bó ṣe wù ta ni kú ò ní pa kí ló wá dé kí ló dé lónìí o Fúlàní lọ́la o Fúlàní lónìí o Fúlàní ṣáwa lọ dá wọn láàmú nílùú wọn ṣáà lọ jíyàn gbé nílùú dáàdì wọn. ẹ já wo fídíò èmi ò kù mẹ́rì wá èmi ò mẹ́rì wá ẹ má wò lé èmi o n ò tagbó n níbọn o n èé ṣadigunjalè o Ṣèyí Mákindé má wò lé èmi òdodo ọ̀rọ̀ mò ń sọ tó òdodo ọ̀rọ̀ má bí nínú èmi ìdí ìbò tún Ṣèyí Mákindé rí nínú ibi tó kú àtọmọ wa bá tó dé torí mi dìbò fún ọ súrì tẹsí lọ wọlé rẹ wàhálà tá èmi èso lóṣèlú ni ìfẹ́ súrì wàhálà tá a jọ ṣe nígbà ìṣèjọba àkọ́kọ́ Ṣèyí Mákindé gbogbo ọ̀dọ̀ wa tẹ́ lọ dé ń pẹ́pẹ́ yẹ oore pẹ́ aṣiwèrè gbàgbé ọ̀rọ̀ àná ọmọ ṣe o ọmọ ṣe o ọmọ ṣe o mo ń bọ̀ mo fẹ́ wo kíní o. èmi náà ti di Lájí Ìbàdàn èmi náà ti di Lájí Ìbàdàn wọ́n pa o. àwọn tí wọ́n bẹ̀rù gómìnà wọ́n bẹ̀rù Ìgbòho wọ́n bẹ̀rù gómìnà wọ́n bẹ̀rù pírẹsidẹ́ǹtì. ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yìí rè ẹ pè ra ìlọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n sùúrù bá ń ṣe náà. náà ni o. ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tún fún. àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi ni mo ń jẹ́ Igboho. èmi ò dẹ̀ wà fẹ́ẹ́ nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho. bẹ́ẹ̀ ni. nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń gbà máa wà láàbù kan ọmọ ìṣẹ́lú ẹ̀ lè mọ sẹ́lú ọ̀sẹ̀ mọ́ bí rẹ̀
ọ̀sẹ̀ tó lè gbé náà ojú ẹkùn láíláí láìsá o. ó tẹ̀ try rẹ̀ ó try rẹ̀. àwọn àlù bàbá yín wá bá ń jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ̀lé ẹ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyìn yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ ẹ̀ pẹ̀lú ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn ọkùnrin fúlàní àwọn ọ̀tún sí ẹ tẹ́ ìgẹ́rẹ́ mọ̀ ẹ wọ́n sọ kán pàkúrú rẹ̀ kábíyèsí rẹ̀ sọ lẹ́yìn nígbà tẹ́ bá ọ̀dọ́ náà ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé ní tẹ́sí yìí kò dáa ẹni mo táwọn yẹn wá gbé bí wọ́n pa ọmọ yẹn tó kọjá yẹn sí ẹ ọjà rẹ̀ tó. abẹ́ẹ̀kọ́ àbí nígbà tí wọ́n ti dé ẹ̀rọ tó ń gbóná wọn tí wọ́n gbé fúlàní níbà. ó lè gbé agé ìjẹ́ fún ara wọn. lè jọ gbé à ń fi ọmọ adìẹ sábẹ́ gbé kà à ń fi ọmọ àparò sábẹ́ gbé kà. Bàbá rò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa kó nǹkan bí ìgbà àwọn mo láì lè bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tó bá gbé dèbí nínú àwọn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tó lọ kámọ́lé lóbi tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ lọ́wọ́ èmi fẹ́ wọn bí wọ́n bá gbé wọn lọ àdéhùn ọ̀sìn náà wákàtí méjì mọ̀ ń gbẹ́nu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa mo fi sọ̀rọ̀ wákàtí méjì mo fún yín tẹ́wọ̀n pé ẹjọ́ tí wọ́n ti ṣe é ìwà gbòòrò mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ méjì wákàtí méjì ẹ̀fà àwọn èèyàn yìí ẹ̀fà ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn ìyọ̀ǹda àwọn ẹ̀fà pa wọn ṣùgbọ́n ẹ̀yin ò ní wà ẹ̀yin wà ní ayọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ tí bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin ò ní wà ní. èmi mọ̀ lọ́dọ̀ ọlọ́run tó ní pé àwọn iná sẹ́yìn sẹ́yìn náà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn iná sí ẹni ọmọ bẹ̀rẹ̀ àwọn ọmọ ìgbà lára jẹ́ náà sí. nígbà tó kọ́ tíráàkì náà yẹn ó gbé alọ sí gbogbo wúlé níbùdó àlàyé wọ́n gbé kó bẹ́ẹ̀ lọ́dún wọ́n gbé lọ sí báni wọ́n gbé lọ sí ààfin báàdẹ̀ kọ́mpà pẹ̀lú bàbá yìí ẹ pè wọ́n bẹ̀ bọ́ wa ẹ pè ọba bọ́ọ̀lì yẹn báàdẹ̀ yẹn ẹ pè orí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ní wà kó sánú àwọn gbọ́nú ọ̀rẹ́sì yẹn torí bàbá ti láwọn nípa ìgbésẹ̀ lálàáfíà yẹn wà ní àwọn àyíjà. Fúlàní sílé máa wá kùsà àmọ́ tí wàá sùn lọ lọ́wọ́ àwọn tá a ní yìí o ẹ má wò lé mi o ẹ má wò lé mi o. Mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ ń jẹ́ mi lọ́fún ó tún jẹ́ mi lọ́sì mo kàkà gan ìjọba mú mi lọ́wọ́ ni o ní sẹ́yìn lílọ mo jábìrì gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí wàá ṣe mo ń ṣe iṣẹ́ lẹ́lẹ́ máa pèsè ọ̀rọ̀ tí wọ́n sáré lé o mo fún 2 hours káwọn ẹlọ gbé àwọn ẹwà tí wọn bá gbé wọn lẹ̀ àlọ́wọ́ tá a fẹ́ sá o ẹgbàá mi owó yẹn àti sáwó kankan ẹ̀yẹ lọ da owó yẹn jọ lára ẹ̀ka lọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yìn kẹ́ lọ da owó yẹn owó náà wà fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ iná lẹ̀ bá wà bá. Yorùbá lówó ìpínlẹ̀ Ọ̀yọ́ lówó 300 million ó ti di 150 million. ọ̀kadì òòsà. eléyìí ṣe fẹnu wú géètì kìí ṣe fẹnu jagun yóò sọ yóò sì lọ ni.
Ìgbòho lẹ rí un nígbà tí ń ṣẹlẹ̀ nígbòho tá à ń sọ fún wa. Wọ́n náà wọn ò lè fún wa ní gift lórí TikTok. Abá àpì wọ́n bá ní àpíìfì lọ àpúrúfù kí lẹ̀sẹ̀ wa ẹ sáà ń bínú wa ní gbogbo ọ̀nà kọ́lẹ́yìn náà ni ẹ sáà má wò léèmí o ẹ má wò stúdíò mi torí mo ti ń gbọ́ lèsì lórí Yomi Amzat náà ti ń pariwo ọ̀rọ̀ ìlú lèmi ń sọ èmi ọ̀sọ̀rọ̀ òṣèlú o ọ̀rọ̀ ìlú lọ́kàn mi ẹ má wò léèmí o sìmẹ́ǹtì búlọ́ọ̀kù wọn o bíbẹ̀ búlọ́ọ̀kù wọn o lẹ́yìn bá wọlé mi lójò láwa yìí o èmi ọ̀rá o kódà bẹ́ẹ̀ pa mí mo ti gba àrà lọ́wọ́ ẹ̀ lẹ̀ ìjọba àbá ti gbọ́ kí kulukulu yóò dún lára mi mọ́ ọjọ́ mẹ́ta péré kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ ṣáìkì bí ìgbà téèyàn ti gbọ́ wọlé orí bọ́tìnì téèyàn ti fi kan lé tó sì pé èyí ti wá fún ní táìmù wípé tó àbá ti gbúrò mi láàrin wákàtí méje kíkí ní wọ́n já kí kò dún gbọ̀ngà. Ẹ má wò lé mi o lórí òdodo tá à ń sọ yìí àwọn èèyàn wa ń bẹ nínú igbó ni ẹ bá wa gbà o. Ìgbòho nìyẹn Ìgbòho ní ìlú Ìgbòho nu ìlú abínibí rẹ̀ níbi tí wọ́n forí rẹ̀ sọ ni làwọn Fúlàní ti ń dà wá láàmú kọ̀ wá jókòó lé kọ̀ rán èèyàn ló sì lọ́ọ́ fi ṣe ọba jẹ́. Wọ́n ti pa àwọn kan náà àwọn èèyàn wa o àwọn míì náà bẹ́ẹ̀ báyìí wọ́n láwọn gba 150 million. Àpéjọba ní sanwó ní gbogbo ìgbà ní òpin ó ti dé bá rí Facebook ní àpéjọba ní sanwó ní gbogbo ìgbà tí wọ́n bá ti jíyàn gbé tí gbogbo wáyà rí ìjọba o wọ́n tún ti kidnap o ẹ sanwó ìjọba ó ti wá nǹkan ṣe sí pàápàá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Tàbí tí ìjọba bá kéde wípé bẹ́ẹ̀ bá ti rí kidnapper kan mú 10 million naira ni ẹ rí i pé kidnapper ó ti dínkù ẹ mọ̀ páwọn èèyàn tó fẹ́ràn owó àáfọ̀n lúgbó ni gbogbo ẹ rí iye tá a kò jáde lọ́jọ́ kan àmọ́ ìjọba ń ṣèṣe kò kàn mí àdòǹkìá kò kàn mí àdòǹkìá kò kàn mí ìníjọba ń ṣe. Ọ̀rọ̀ òṣèlú láti wá sọ gbogbo nǹkan di agbára bọ́ lọ́wọ́ àwọn tàná Lam Ọlọ́lápọ̀ Adésínà ẹni ó kọ́kọ́ ṣe gómìnà ọdún 4 ló lò agbára bọ́ lọ́wọ́ rẹ̀ ó bọ́ sọ́wọ́ bàbá wa Ládọjà wọ́n yọ bàbá wa wọ́n tún dá wọn padà ó bọ́ sọ́wọ́ Akálà wọ́n tún dá wọn padà ó tún pàpà bọ́ sọ́wọ́ Akálà ẹlẹ́gbẹ́ ọdún 3 àti oṣù díẹ̀ ẹni bàbá Ládọjà lò lórí ìṣèjọba ó bọ́ sọ́wọ́ Akálà òun lọ́dún 4 àtoṣù díẹ̀ ó kúrò lọ́wọ́ rẹ̀ ó wá bọ́ sọ́wọ́ agbára tó bọ́ sọ́wọ́ bàbá Christopher Alao Akálà bàbá sẹ́nitọ́ Isiaq Abiola Jimobi ó bọ́ sọ́wọ́ wọn nígbà ó kúrò lọ́wọ́ Akálà àwọn lọ́dún 4 àkọ́kọ́ wọn lọ́dún 4 ẹ̀kejì ọdún 8 wọn á dàbí bí igba ọdún wọ́n fi ilẹ̀ ìjọ kan náà ni wọ́n mú amọ́jọ́kà ó kúrò lọ́wọ́ wọn ló bọ́ sọ́wọ́ Ṣèyí Mákindé. Nǹkan kan tí mo fẹ́ ká wá mọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn gómìnà tó ti jẹ rí nípínlẹ̀ Ọ̀yọ́ tó ti ṣèjọba lọ ẹnìkan péré ní bẹ láyé nínú wọn ẹnìkan péré ní bẹ láyé nínú wọn àwọn gómìnà olóṣèlú tá a sì lọ tẹ́ǹtì ṣèjọba lọ. Bàbá wa Ọmọlúwo Olúnlọ́yọ̀ ti lọ Bọ́lá Ìgè ti lọ Lam Adésínà ti lọ Akálà ti lọ Isiaq Abiola Jimobi ti lọ bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn mo sí fìlà forí adé o Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ó ṣe sẹ́nítọ̀ ó ṣe gómìnà ó tún wáá di ọba oníbẹ̀ lórí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn báyìí ó nìkan náà ló kù. Ẹ̀dá tó lè máa rí tọ́ka tẹ́ máa ní ẹjẹ́ á pè pàdé àwọn gómìnà ilẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àlè rí júyàn méjì lọ ẹni tó ń bẹ àti kábíyèsí Olúbàdàn Ọlọ́run á fún Olúbàdàn lágbára 3 agbára pé ó ti ṣe sẹ́nẹ́tọ̀ ní bẹ lọ́wọ́ rẹ̀
agbára pé ó ti ṣe gómìnà ní ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà sì wá lágbára gbogbo ilẹ̀ Ìbàdàn. Over 3,000 square kilometre ilẹ̀ Ìbàdàn òun náà ní ń bẹ lọ́wọ́ rẹ̀. Kábíyèsí Olúbàdàn ìta fi wá mọ̀ ní pọ́lọ́n ló lágbára kò fi sílẹ̀ fẹ́ nìkan a sì máa gbà á fẹ́ lòmíì bọ́lọ́n bá wọ Ọlọ́run ó lè ní Oríyọmí Hamzat ni ó di gómìnà bọ́lọ́n bá wọ Ọlọ́run ó lè ní Sàràfàdéènì Àlì ni ó di gómìnà kò sí tọ́lọ́run ò lè ṣe àwa làwọ̀ ọmọ ẹni tó bá nífẹ̀ẹ́ sí ló nífẹ̀ẹ́ sí ẹni tọ́lọ́run fẹ́ kó débẹ̀ gan Ọlọ́run lè mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ àbò rò pé fẹ́ lọ́lọ́run fi ṣe nǹkan wa tó bá ṣe pé fẹ́ lọ́lọ́run fi ṣe nǹkan fún wa òbí lọ́mọ mú bó ṣe wọ Ọlọ́run ní sọlá bó ṣe wọ Ọlọ́run ní sọlá òjò rọ̀ lánàá ní ìsinyìí kò síbi tí ọ̀rọ̀ dé tó bá ṣe pẹ́dọ̀ àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí nìkan ni ibẹ̀ nìkan ló yẹ kójú òde ibẹ̀ nìkan ló yẹ kójú òde bó ṣe wọ Ọlọ́run ní sọlá ètò ayé ni. ká wá ṣọ́ra agbára máa gun òyàn èmi mọ̀ pé nǹkan tí máa ń pa ìjọba bí agbára ò sí bí ọtí ṣe máa ń pa ọlọ́tí bẹ́ẹ̀ náà ni agbára máa ń pa ìjọba bó ti ṣe máa ń pa ọlọ́tí bẹ́ẹ̀ náà lágbára máa ń pa ìjọba. tágbára bá ti wá ń pa ìjọba àwọ̀ wàá ṣe sùúrù fún ìjọba pé kíní tí máa ń ṣe wọ́n tó ti bẹ̀rẹ̀ lára wọn ni. gbígbé àwọn èèyàn wa ti pọ̀ jù jíjí àwọn èèyàn wa gbé ti pọ̀ jù ìpínlẹ̀ Ọ̀yọ́ wà láàbù kankan ọ̀dà sí lásìkò tí ń kó àwọn èèyàn lọ nú igbó tí wọ́n sì gé àwọn kan lórí ní làwọn Fúlàní tún ń gbèyàn tẹ́ tún ń pààyàn ẹni tó gbowó lọ wọ́n tún pa olóyún a sì ní gómìnà ẹ má wòlé èmi o èmi á sọ̀rọ̀ o a ní gómìnà o ẹ má wòlé èmi o ẹ bá la ní gómìnà àní gómìnà pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí o èmi èso lọ́sẹ̀lú ọ̀rọ̀ lù ní mọ́ kémi lára o ẹ má wòlé èmi o ilé mi ò sí títí o òun níbọn o òun tagbó o ẹ sì múwèé kóòtù wá bá mi o bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn èmi olóyè yín ní ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn wọ́n má wòlé èmi o torí bẹ́ẹ̀ bá ti fẹ́ sòdodo ọ̀rọ̀ ní ìsìn ẹ̀rù kí wọ́n má wòlé èèyàn ní ọ̀kọ̀ọ̀kan máa bá yàn. mo fọkọ̀ lásídẹ́ǹtì lórí páǹṣe ìtàn lọ ẹ ra ọkọ̀ míì fún mi o ẹ má wàá sọ pé ẹ gbé katapila wá ilé olójú kan tí mò ń gbé ẹ má wo ilé olójú kan tí mò ń gbé ẹ má wo èmi mọ̀mọ́ ẹ tọ́jú mi rí o mo forí ru yẹrìn mo forí ru sìmẹ́ǹtì èmi kan ṣe lébìrà nínú ilé mi ẹ má wò lé mi o òsì tí èjàrò oko lójú ilé mi jọ mí lójú o ilé mi jọ mí lójú ẹ má wò lé mi o wólé bàbá wólé ẹ má wò lé mi o wólé iná ń jó àìńlá kọ́tà a ní ẹ mójútó ọ̀rọ̀ ààbò kẹ́ ẹ mójútó ọ̀rọ̀ ààbò ilé lẹ̀ ń wó kí ẹ wá gidi ìgbò ẹ sáàmọ́dẹ̀lé mi o èmi ọ̀rọ̀ ara o inú òbí èmi ọjà ọmọ òkè adún mẹ́ta ara lémi ẹlẹ́mọ́mọ́ ọmọlé àfáà lèmi o mọ́ta là ó bínú o àwọn àbá sì fẹ́ báyẹn jà àwa máa ń sọ o béèyàn bá gbé katapila làṣẹ bí ìṣe fọwọ́ lẹ́rẹ́ nì àmọ́ tìrán tán làárọ̀ pa tìrán ẹ̀ làárọ̀ pa. ẹ wá wò kò sí ètò ààbò à ń sọ pé over 20,000 camps làwọn Fúlàní ní káàkiri gbogbo olúgbò ilẹ̀ Yorùbá ṣérọ́ là ń pa. ẹ wà máa ṣe à ń bá wọn Fúlàní ṣe meeting ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa nídò wọ́n ń pè wọ́n sí local government ẹ̀ ń fẹjọ́ ọ̀kà sókà. agbàwọn èèyàn wa tẹ́ kó la Àbújá dé tán wọ́n ti jẹ́ gbogbo ẹ̀ láì dànù mọ́gàrí tẹ́ kó bá wá rí àwọn àbájá máa so ọta méjì pọ̀ lódì wọ́n bá páàkì ẹ̀ ǹlẹ́ o ta lẹ̀ yìí o ààrẹ mọ́nínàm ẹ wọlé inú ọkọ̀ láti ibo láti Yàgànkú múlẹ̀ kò jìnnà sílé brọ́dà mi ẹ̀ so alọ́ abọ́ o Fúlàní náà ní oní competition mo lóye Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yìí o àrífín ńlá Fúlàní èwo ló gbádùn nù wọn èwo ló gbádùn nù gbà wọn Fúlàní tí ń bẹnu igbó èwo Fúlàní tí ń bẹnu igbó lèmi ń sọ fún ó kó ònú igbó ilẹ̀ Yorùbá ni Fúlàní tí ń bẹnu igbó wo ló gbádùn wọ́n ń dáko wọ́n ń dá màálù ayé yín bàjẹ́ ní ilẹ̀ bàbá wọn ni. tó bá ti pé stéètì kan àti stéètì kan wọ́n jọ ń ṣọ̀fọ̀ ọlẹ̀ ẹ̀rí bíjọba ó ṣe múra sí
tó bá ṣe pé local government káàsì local government náà rí bí wọ́n ṣe múra síra wọn Fúlàní sì ń pa yín ń jí yín gbé wọ́n ń wakùsà wọ́n ń banú oko jẹ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń pààyàn wọ́n ń fipá báwọn èèyàn sùn olóyún tí wọ́n pa ẹ mọ̀ bóyá wọ́n fi ṣètùtù ni ókè ẹ rò páwọn Fúlàní èsètùtù ẹ̀jẹ̀ wọ́n máa ń gba ẹ̀jẹ̀ pọ̀ tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n máa ń lo ẹ̀jẹ̀ Fúlàní wọ́n ń sin àlìjànú bí ìgbà téèyàn ń sin adìẹ ni wọ́n ṣe ń sin àlìjànú dẹ̀rọ̀dẹ̀ òsì ẹ sáà má wò lé mi o ẹ má wò stúdíò mi o ẹ má wò lé mi o ìbí àmà pariwo ẹ má wò lé mi o òdodo ọ̀rọ̀ mò ń sọ o ìta fẹ́ kíjọba bá wa mójútó ètò ààbò ní sásìkò tí wọ́n ti gbé àwọn èèyàn wa ó ti lé lóṣù kan àti ọ̀sẹ̀ kan báyìí iná ẹ̀ la tún wá ń gbọ́ pàwọn Fúlàní tún jiyàn gbé wọ́n tún pààyàn nípìnlẹ̀ Ọ̀yọ́ security dà a ní ẹ ra drone ẹ gbé drone gbogbo local government ní kó ní drone ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má wò lé èmi àná ẹ dówó àwọn local government padà fún wọn ẹ jẹ́ káwọn kó local government ó lè máa rówó yọ kí wọ́n ṣètò ààbò wọn fúnra wọn. Over 200 billion ìlówó tí local government ń gbà lọ́yọ̀ state lóṣooṣù níbo ní wọlé sí níbo ní wọlé sí ẹ má wò lé mi o nítorí ẹ mọ̀ pé ẹnu mi wọn ò jó mi lẹ́nu àmọ́ ẹ má wò lé mi ẹ má wò lé mi. ẹ wá wo nǹkan tó tún yẹ kí Fúlàní tó máa jíyàn gbé wọ́n tún gbé aláboyún wọ́n tó pa ẹni tó gbowó lọ wọ́n tó pa Ìgbòho ti wà nígbòho báyìí o ó ti wá di woro sí woro bí kú ló lóko ni bí tàkúté ni bẹ́ẹ̀ bá lẹ́yìn lágbára àṣàlẹ̀ àwa ló lágbára òkè Ọlọ́run ti ẹ̀ mú gbogbo ayé ló kú mọ̀ pọ̀ ọmọ bàbá ni mí ààrẹ ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mí ìrọ́pù yìí ni èmi ẹ bá mi dáwèrè wò orí kíní náà ní ti máa pariwo mo sì máa wọn tí ìmọ̀ jù sí tí ọmọ dọ́dọ̀ bàbá ìmọ̀ rọ́pù yìí ni pé torí bàbá lẹ́sẹ̀ ń bínú mi ẹ̀yẹ dẹ́wò pé wò lé mi ìrọ́pù yìí ni sábà pé yóò ṣòro kéèyàn tó sọ pé ààrẹ Lájí Abbas adigunjalè ni gbogbo yóò mọ̀ pé rọ́lẹ̀ pa bẹ́ẹ̀ bá ní títì ìgbàlẹ̀ mi wọ́n wà lọ wò pé níbo ni títì ọ̀hún ti ń bọ̀ o tó fi délé ààrẹ bẹ́ẹ̀ bá lẹ́yìn bá gbó ń bẹ̀ ẹ má sì wà gbókun èèyàn sẹ́kù léèmí o gbogbo ẹ̀ mọ̀ ń gbọ́ yìí o ní gbogbo òlù ń gbọ́ yìí ẹ má gbókun èèyàn sẹ́kù léèmí o ẹ má wà gbé nǹkan tí yóò ṣe tèmi n ò mú gbó n ò mú sìgá n ò yẹ sápààyàn orí kọ̀sá ẹ̀rù yìí ti tó bà báyìí wàhálà ẹ̀rù yìí ti tó bà adúrú dúkìá ẹ sì wọlé onílé kanlẹ̀ ẹ sì rò bá dákẹ́ lè dákẹ́ o adúrú ilé ńlá ilé súrì irú ẹ̀ṣẹ̀ wo la bá wa ṣẹra wa irú ẹ̀ṣẹ̀ wo súrì ń bẹ pẹ̀lú yín lánàá nígbà tí ń bẹ pẹ̀lú yín àti ọ̀sìlárì gómìnà Abíọ́lá Ajímọ̀bí ò gbé katapila lọ́kọ́ lọ wọlé tiẹ̀ kanlẹ̀ kọ́ lọ wọlé wọn kanlẹ̀ àwọn iná ẹlẹ́sìn lò tí wọ́n sì dúró àwọn olóṣèlú nílò orú àwọn èèyàn bẹ́ẹ̀ méjì ní ẹja sọ fúnra wa ìjọba lè má fún olóṣèlú ní ọlọ́pàá tó tó ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe pé ajagunta ni wọ́n ọmọ ìgboro ni wọ́n tí wọ́n dúró láì múbọn lọ́wọ́ láì mọ́fà lọ́wọ́ gan láì mádà lọ́wọ́ báwọn míì bá rí wọn lásán ojú wọn ti láwọn èèyàn dànù. tó bá di woro sí woro àwọn ẹni wọ́n máa ń dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo ń tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìbàràpá nígbà campaign la gbọ́ ẹ̀mí lọ bẹ́ẹ̀ ṣe wá bẹ pẹ̀lú yíngbà náà kò wá sí Ajímọ̀bí ọ̀sọ́gbọ́yẹ lọ máa wọlé wọn ẹ lọ máa dà wọ́n láàmú tẹ́ ẹ bá rí wọn ń bò míì lónìí wọ́n tún lè padà sọ́dọ̀ tí yín náà lọ́la àyè bá yẹn jà Ìbàdàn lèmi ìtọ́rọ̀ fi yé mi nu téèyàn ìmọ̀ọ́mọ́ sọ pé téèyàn bá jẹ́ ojúlówó ọmọ Ìbàdàn bá yẹn jàjà àdìjú láyé Ìbàdàn òṣèré láyé Ìbàdàn òṣèré Ìbàdàn bá yẹn jàjà àdìjú pé ẹ fílẹ̀ ó lè wá sọ́dọ̀ wa lọ́la wá wù ọ̀rọ̀ òṣèlú kò tó tá à ń pẹ́ gàgàgàgàgàgàgàgà tá à ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́
lọ́rọ̀ òṣèlú. tẹ́ ẹ bá rí lákọ̀ọ́dù lónìí kí ló ní tí ò lè wọ́dọ̀ yín lọ́la àbí òtún ní lọ bòmíì lọ́la. Sunday Igboho tá à ń sọ yìí ó ti bú ààrẹ rí tó látẹ̀yìn lòun ó ti yìnbọn fún dáàdì wa táwa ní ó ṣe àgbà bàbá rẹ̀ kò bá ní èmi àti Ìgbòho jẹ́ torí bó ṣe rí lọ́dọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation nu lónìí olónìí nǹkan ọ̀rọ̀ Sunday Igboho lọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó wá dàbí ọmọ nínàkúnà nú Bíbélì nígbà padà wálé sórójú rẹ bàbá rẹ̀ àbí òròjú rẹ bàbá rẹ̀. Agbára tí ń bẹ lọ́wọ́ Ìgbòho lónìí táwa mọ̀ agbára federal ni àtòkè àti ìsàlẹ̀ gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ Ìgbòho agbára federal ni. Agbára federal ní ń bẹ lọ́wọ́ Ìgbòho. Ààrẹ sì lágbára gbogbo bí ṣe ń yọ wọlé tí ń yọ wọlé bí eku tí ń jáde bí eku ńgbà náà ààrẹ lè ní ẹ lọ gbé wá ẹ tàn wá fún mi. Ààrẹ wò pé irú àwọn eléyìí dáa a gbọ́dọ̀ lérò àwọn eléyìí àwọn tá a gbọ́dọ̀ nílẹ̀ Yorùbá àwọn táwọn fẹ̀yìn lẹ̀ fún un tá a fi mọ̀ pé àwọn akọni bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹja rú àwọn ọmọ ẹ̀ lágbára ni ẹwà àwọn Niger Delta ní ìsìn sẹ́nìkan lè ṣe wèrè ńbẹ̀. Ìlà fi ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa àti Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbogbo àwọn àtọ̀pọ̀nlẹ̀ Yorùbá àtọ̀pọ̀nlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dọ́sùn bẹ́ẹ̀ dógùn bẹ́ẹ̀ dẹ́kọ̀ ẹ bá àwọn àtọ̀ rẹpẹtẹ ẹ mẹ́jọ jẹ́gbẹ́ òṣèlú ni wọ́n wà á kóbọn lé yín lọ́wọ́ ètí gbẹ̀yìn náà lẹ́rí o. Gbogbo ẹ̀yin ó mọ́tò ní ìsìn gbà òṣèlú bá dẹ́rì bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ mọ́ para yín kiri àwọn èèyàn wá ń bẹnu gbóòórùn mọ́lẹ̀ àríyín kẹ́ ẹ lọ o. Àríyín kẹ́ ẹ lọ ní ìsìn o àmọ́ bá ti gbówó fún yín ṣé ká wá dákẹ́ bí ààbò bá wà lọ́kàn aráàlú ọ̀bàlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣèjọba kó tó dọ́dọ̀ yín yọ ọ̀pẹ̀ àwa tá a wà lẹ́sẹ̀ kùkù náà ni wọ́n ọ̀kọ̀ọ̀kọ̀ dọ́dọ̀ wa àwa làwa sì ń bọ̀ yín tá a bá ní gbogbo àwọn àgbẹ̀ wọn mọ̀ kó jẹ wá lù mọ́ ebi ó lù yín pa ní gbogbo tẹ́rù pé kó jọ àwa lájogún rẹ̀ a lè tó jọ dọ́dọ̀ yín á febi pa yín àwa lè sọ wá lè sáko lù ó kí ló dé ṣé bá ṣe máa bá lù lọ ni wọ́n tó gbé aláboyún wọ́n tó pa aláboyún ẹni tó gbówó lọ ẹ tó pa ẹ jẹ́ ń gbé àwọn èèyàn sókè ẹ má jẹ́ fàkókò ṣòfò àwọn tábà dá sétò láàárọ̀ yìí òǹkẹ̀rọ dá fi pè mí ìjọba ẹ má wò lé mi o ẹ má wò lé mi òǹkẹ̀rọ dá fi pè mí iná ní 08023687432 ẹ lè pè sórí WhatsApp ẹ sì lè pè direct àwa tá a wà lórí TikTok ká máa gbé wa sókè àwa tá a wà lórí TikTok ká máa gbé wa sókè ẹ sáà má wò lé mi ẹ má wò lé mi torí àsìkò wọlé láwa yìí àsìkò kẹlẹ́nu ó sì sọ ẹnu ni torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ sòdodo ọ̀rọ̀ nínú àwa tá a wà nílé nítorí kí wọ́n má bàa kú àwa náà mọ̀ pé oníṣẹ́ ẹkú ni yín tẹ̀sí fi ń wáwọ̀ èèyàn ṣùgbọ́n ẹ má wò lé mi o àwọn tá a wà lórí Facebook tá a bá fẹ́ pè wọlé ẹ jẹ́ á pè sórí 08023687432 Ìrìnọlá Olùwà ẹ bá wa gbóhùn sókè ṣẹ́wọ́n àbẹ̀ àwọn tá a bá ti ń wọlé jọ ẹ má bá wa múùtù máìkì wa o. Ìrọ̀ ẹni tó wà nísàlẹ̀ ni o ẹ̀yin kọ́ o Ìrìnọlá Olùwà ẹ bá wa gbóhùn sókè ṣé wọn ò sí bẹ́ẹ̀ kẹ́lò mi ò gbóhùn sókè o. àlá iṣẹ́ Olúwa iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ kò ní bàjẹ́ àṣẹ o orílẹ̀-èdè sì máa dá lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá jẹ́ o lágbára Ọlọ́run yóò dá gbogbo ní tẹ̀sùn wà láwùjọ Ọlọ́run náà là á pè àpọ̀ Ọlọ́run àtàgbára tán Yorùbá rẹ bá wa pè o. ọwọ́ ìjọba lọ́mọ̀wá ìjọba ní ọmọ fẹ́ kí Nàìjíríà ọ̀dà bí Nàìjíríà bá fẹ́ dá ọ̀rọ̀ rò fún ìjọba wọn mọ tí wọ́n ń ṣe o. tí Nàìjíríà kù làwọn Nàìjíríà dáa ọmọ dáa kó ṣeé ṣe lágbára Ọlọ́run ó dẹ̀ máa ṣeé ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe ń pariwo yẹn ó dáa láìpẹ́ débi fẹ́ sojú yẹn lọ. ẹ ṣe gan ni ẹ ṣe pọ̀
Ọládélé Táíwò ẹ bá wa gbóhùn sókè o, àwa tá a bá wọlé ìjọ ẹ bá wa múùtù máìkì o lórí TikTok. ẹ káàárọ̀ adúpẹ́ fún yín sà. àkọ́kọ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Sunday Igboho pẹ̀lú iṣẹ́ ribiribi tó ń ṣe. Abíọ́dún George ó ní kí n sọ ẹnu mi wò jó mi lẹ́nu ni ẹ bá sábẹ̀wọ̀ wọn mọ́ wòlé mi. Abíọ́dún George ó ní kí n sọ ẹnu mi lórí Facebook. ẹ má wọlé bàbá rẹ dàgbọn. wò jó mi lẹ́nu ni ẹ̀bí èmi lẹ́ẹ̀kọ́. adúpẹ́ fún bàbá wa olóyè Sunday Igboho pẹ̀lú takuntakun tó ń ṣe nílẹ̀ Yorùbá. Ọlọ́run bá lọ́jọ́ òní kò ní jẹ́ kí apá ọ̀tá kó ká wọn. adúpẹ́ fún ọ gidi gan. nítorí jẹ́ Yorùbá nìyẹn lẹ́gẹ̀t kò sí èèyàn tó lè ṣerú nǹkan tí bàbá yẹn ń ṣe. èèyàn tó ti tó tán tó wá wò pé ìyà ń jà àwọn ọmọ ọ̀ràn mi àkòyẹ kó rí bẹ́ẹ̀ ṣàṣeyàn ló lè ṣe bẹ́ẹ̀. because time tó yẹ kó mọ enjoy gbogbo nǹkan tó ní olówó tún jáde pé no kò yẹ kó rí bẹ́ẹ̀. so à ń fi àsìkò àfi dúpẹ́ lọ́wọ́ wọn. and again àwọn èèyàn wa tí wọ́n sì ń sọ pé ẹ̀fọ́ àwọn kan Fúlàní kan wọn mọ̀ ń pa iṣẹ́ rí wọ́n máa ń lo influence ara wọn tó bá ti pẹ́ lára yín wọ́n fi máa ń hùwàkiwà. àwọn tó bá ti ń bá yín gbé àwọn tó jẹ́ ìkànnì wọn wá máa lò wọ́n dẹ̀ mọ̀ wọ́n ní sọ fún wọn. ẹ wo ti Ìjẹ̀bú Òde ẹ já wo ti Ìjẹ̀bú Òde tó ṣẹlẹ̀ lóṣù tó lọ. ṣèbí Sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú Òde àwọn àtàwọn ọmọ wọn ti mọ́ ọmọ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ti ẹ̀wọ̀n ọdún 5 dé lórí ìjínigbé. ṣèbí wọ́n fẹ́ lọ dúpẹ́ ni ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ Sẹ́ríkì Fúlàní tó ṣaláàrin bí a ṣe rí ìdáǹdè nígbà tẹ́ni tí wọ́n lọ dúpẹ́ tí wọ́n débẹ̀ wọ́n bá kan lára àwọn tí ó jí wọn gbé ń bẹ̀ àpótí ẹ fi gbówó lọ wọ́n tún bá ń lé rẹ̀ ìtàsí ní fi túnú àwọn wo ní pẹ́ lára yín ó lé olórí burúkú kan náà gbogbo wọn kíjọba sàmọ́ wòlé mi lèmi ó sòdodo ọ̀rọ̀ ẹgbọ́n sókè. à ń gbọ́ yín o. ṣé wọn ò sí ń bẹ̀ ni àbí nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wọn. Ọládélé Táíwò ṣe wà ń bẹ̀. ẹ máa bá wa power tap ẹ power tap wọ́n ti dé nìyẹn. wọn pé nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wọn ni. ẹjọ́ àwọn táwọn wọlé yẹn máa bá wa múùtù máìkì ò Gbàdámọ́sí ẹ múùtù máìkì yín. ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́ takuntakun. iṣẹ́ takuntakun ni. nǹkan tèmi rí sọ̀rọ̀ yìí ni pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ǹpẹ́ ẹni pé ṣé gbogbo nǹkan tó ń dánwò ìṣọ́ lè dánwò ní Niger Delta. ṣé ń gbọ́ mi sá? gbogbo ayé ló ń gbọ́ yín o. ok Niger Delta tó wà ẹ̀rí ń pa àwọn èèyàn ní unity láàrin ra wọn ṣùgbọ́n àwa Yorùbá wa gangan a ní unity láàrin ra wa. wọ́n ń pa àwọn èèyàn ṣe nǹkan àwọn ìjọba ní Èkó bíbá ìgbọ̀n wọ́n ń pa àwọn èèyàn ń lọ fún kàǹpé wọ́n ń pariwo kiri èèyàn máa ń lè fi jaspan wọ́n ń jáde fáwọn kánsẹ́lọ̀ yẹn gangan wọn ò rí táwọn ọmọ wọn kò tẹ̀ fi hàn pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní pé rògbòdìyàn ń lọ láàrin nílẹ̀ Yorùbá yìí gangan àwarawa gan apọ̀ tá à ń ṣera wa a máa ń ṣe ń pè wò tí kò bá ti kàn mí kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ ẹni tó kàn ló mọ̀ Ọlọ́run bá wọn yanjú ẹ̀ kí ní ẹ̀dẹ̀ ló ń pa wá tí mùsùlùmí wọn fi rí wa tán ó ń pa wá gan-an ọ̀rọ̀ tí mi rí sí nìyẹn pé mùsùlùmí nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an èyí tó pọ̀ nínú àwa ọmọ Yorùbá ṣe ń pe àlágbọ̀yé láàrin àwa òun ló ń pọ̀ tó ń ṣe wá ń jàǹbá. ẹ ṣe pọ̀ ẹ jẹ́ lómi náà tó gbóhùn sókè. next person. Hello, ẹ káàárọ̀ Haji Abbas. ẹ máa kó ojúmọ́. Hello, ẹ kú ètò. Haji Abbas. Haji Abbas. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ẹ ṣe ẹ kú ètò ẹ kú ọ̀rọ̀ pọ̀ lọ. ẹni tó wà ń sálẹ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ ẹja ẹ̀wá tá a wà lókè yẹn já mútu máìkì wa ọ̀rọ̀ ìkan wa o. Haji Abbas ẹ káàárọ̀ àwa ti Benin Republic mo ń pè yín láti Germany
ẹ kú àbọ̀. kọ́ mọ̀ wò lé yín o kọ́ mọ̀ wò lé yín o. ẹ bá wa bẹ̀ à ń wọ́n support yín à ń support torí yín. bàbá tí ń sòdodo ọ̀rọ̀ ní ìsìn ẹ̀rú ká torí béèyàn bá ní katapila tí bá tiẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ èèyàn máa sáré bọ̀ lé pé ṣé ìsọ̀nà ilé mi ni katapila ń lọ bí katapila bá tiẹ̀ lọ kódà béèyàn rọ́kàngẹ́tọ́gẹ̀jọ katapila lásán ẹ̀rù ọmọ bàyàn ni wípé mo mà ti sọ̀rọ̀ síjọba o. bàbá ọ̀tá afọ́jú náà ni ọ̀tá Yorùbá ni ọ̀tá Yorùbá kan náà ni tí ògiri ò bá ti lè lanu aláǹgbá ò lè kó sí àwa ara wa náà là ń ṣera wa àti Yorùbá bìnrin kò sí báwo tẹ̀lé pìtàn Yorùbá gbà tí gbogbo wa àbá ti jáde kó ní Nàìjíríà. mo fẹ́ bi yín léèrè kan ẹ̀yin èèyàn wa ní Bẹ̀nẹ̀ ṣé àwọn Fúlàní ọmọdé yìí náà láàmú bẹ́ẹ̀ wọn ọmọ jíyàn gbé. wọ́n ti ya lùwá o wọ́n ti ya lùwá. ó ti dá láǹkó ó ti dá aṣọ ẹgbẹ́jọdá. bí ṣe ń ṣe yín lọ́hùn náà ní í ṣe wá ìhun tó bu ọbẹ̀ lọ́dọ̀ yín òun ló wá gbàṣà sùn lọ́dọ̀ tàwa náà níbí o ṣàánú wa. bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ wọlé wa o kọ́ mọ̀ lù wọlé wa bó ṣe ń wọlé lọ́dọ̀ yín lọ́hùn bẹ́ẹ̀ náà ń wo lọ́dọ̀ tiwa náà kọ́ mọ̀ wọlé wa o kọ́ mọ̀ wọlé wa. a mà wá sí nǹkan o. Ọlọ́run fi ṣíṣú ẹ̀ fi máa ṣọ́ yín. à wà níbí à ń sọ́bọ̀ yín à ń support yín àti Germany mo ti ń pè kó. ẹ ṣe pọ̀ ẹ ṣe gan ni o. Ọlọ́run ló ṣe. ìyá Ọ̀yọ́ ẹ bá wa gbóhùn sókè o. ẹ kú ojúmọ́ o. bàbá mi àárẹ̀ òbí kan. náà mò ń jẹ́. ọ̀sọ̀rọ̀ Yorùbá tí mo Yorùbá ó dùn aláṣẹ ọ̀rọ̀ Yorùbá bàbá àlùbáríkà nǹkan ò ní sẹ̀mí yín. àṣẹ o. níta ẹ̀fẹ́ lélẹ́dùnmọ̀rì ó ṣe. àṣẹ o. ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ Ọ̀yọ́ state Èdùmàrè ọba wa gbàkóso á ní ṣẹ́gun á borí ọ̀tá á borí kẹ́nimọ́nì á borí alábòsí gbogbo ọmọ Yorùbá tó bá wà nù elénìní tó lòun wọn fara ni wá Èdùmàrè ọ̀pálẹ̀ wọn mọ́ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ọkùnrin látòrí báyìí. ẹ mọ wọlé wa àwa mọ bẹyìn ẹnikẹ́ni tí ń wọlé ẹ mọ wọlé wa àwa mọ bẹyìn ẹnikẹ́ni tí ń wọlé wọlé wa àwa mọ bẹyìn ẹ mọ wọlé wa àwa mọ bẹyìn ẹnikẹ́ni tí ń wọlé. ẹ ṣe gbogbo èèyàn aburú ò ní yàdọ̀ yín àjẹgbì àníkúgbì àgbàtọrọ ànídáná inú lágbára ló Elédùmarè. ọ̀rọ̀ olóyè Sunday Igboho a dúpẹ́ lọ́wọ́ yín o torí ẹ̀yin gangan ni ẹ̀yin ni o ìgbà tẹ́ ń ṣe àwọn tí ò mọ̀ wọ́n lè mọ̀ rírì ṣùgbọ́n àwa tá a bá ń tẹ̀lé yín a mọ̀ pé ẹ ṣe é torí ẹ̀yin kún ẹni tó gbàdúrà ọ̀rọ̀ olóyè Sunday Igboho torí ojoojúmọ́ ariwo lẹ̀ ń pa pé ẹ fọmọkùnrin yìí lẹ̀ ṣe bá láàánú Yorùbá sáni ebi kínní ni ẹgbẹ̀bẹ̀ rẹ ẹ dìde ẹ bá rìn sí i ẹ bá ṣe gbáṣẹ́ lágbájá ò lè dìde ni Ọlọ́run wa ní kó rí bẹ́ẹ̀ tí ń fẹ́ ìdí ọpẹ́ wa láàárọ̀ inú a wá dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho náà láàyè ọ̀tọ̀ wọ́n kú ọmọ ṣe wọ́n kú akin ṣe wọ́n kú àìgbàgbé ilé wọ́n kú àìgbàgbé ọjọ́ tí wọ́n bí wọn wọ́n kú ìfi ọmọnìyàn àti ẹ̀mí máa lélẹ̀ fáwa Yorùbá tọrẹ ẹni tí ń ṣe tí wọ́n ń ṣe yìí ọmọ lè díẹ̀ fáwọn obìnrin ọkọ wa ni mò ń jáde mò ń lọ ìlú wa mò ń lọ bá àwọn táwọn wí yẹn màá lọ kìlọ̀ fún wọn obìnrin ó sunkún yọ tọ̀ yọ kọ lọ yàgbẹ́ wọn mọ ní kí ló mú ọ yóò ní kò sí nǹkan kan torí pé nǹkan ń bẹ lẹ́yìn kò sí nǹkan dúró dè mí àti mò ń bọ̀ gbogbo ohun èèlò lásán torí wípé àwọn tá à ń sọ yìí bí wọn bá rí èèyàn tí ó pa wọn lẹ́nu mọ́ kò sí ọ̀nà tí wọn ò lè gbà tí ẹ bá ṣẹni orí ti ṣàdá tí ẹ ṣe ẹni tí àwọn aráalẹ̀ ń tẹ̀lé tí ẹ ṣe ẹni tí àwọn obìnrin tí ẹ ń sọ̀pọ́ọ̀tì bíi tiyín bíi tiwọn torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè máa jáde wá ṣùgbọ́n à ń bẹ lẹ́yìn yín ẹ jẹ́ kí nǹkan dàrú ju bó ti yẹ lọ ẹ sọ ìtàn bí wọn ti bí kálukú ẹ sọ tàn ìdílé kálukú
ẹ tó bọ́ sórí ìtàn ìlú ẹ sọ ìtàn fún àwọn ọba kára wọn lè yá díẹ̀díẹ̀ tọ́ra àwọn èèyàn tẹ́lùmọ̀rí ó jẹ́ ọyá àwọn tó. àṣẹ o ọlọ́ba wa fún wọn lálàáfíà gbogbo àìṣedéédé ara wọn ọlọ́ba wa fún wọn lálàáfíà àṣẹ o. àṣẹ so àwọn tí olóyè ṣe yìí a dúpẹ́ lọ́wọ́ wọn o àwọn tó nílẹ̀ Yorùbá pátápátá wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n bá wa san lẹ́san olóore torí béèyàn ọba lẹ́ni tí wọ́n ti dú mọ́ èèyàn la tí wọ́n wọlé èèyàn tí wọ́n ọba yà tí wọ́n ọba bàbá kó tún wá mọ́sọ̀ lórí ẹbí kọ́ mọ́ sí ará àdúgbò kí ni wọ́n mọ̀ wò mọ́ wa la ẹ báwọn kan ní á pa kẹ́kẹ́ ní kẹ́kẹ́ pa má ti lòrò wọn lẹ́nu láàárín kí wọ́n sọ̀rọ̀ àwọn náà sì kọ́ ìjọba ní kálukú lọ́wọ́ kò kálukú ní fọwọ́ ṣe. a gbọ́dọ̀ máa fi wèrè wo wèrè díẹ̀ pẹ̀lú ìjọba o tá a bá fi wèrè wo wèrè ìjọba sọ pé àwọn ọ̀gbọ́n nígbà tá a bá pariwo ebi la ti ń pariwo ní ìsìn. bẹ́ẹ̀ ni ìtí olóyè Sunday Igboho ṣe yìí ó gé kó tún jẹ́ ìjayà fáwọn atiláwí mo mọ̀ pé tó bá wà ní mẹ́ẹ̀lì kan tẹ́lẹ̀ wọ́n ti lọ bọ́ sí mẹ́ẹ̀lì 10 torí pé ó ti dinú fún àyàfu fáwọn náà torí pé àwọn obìnrin ànífọ̀kànbalẹ̀ àwọn ọkùnrin gan fọkànbalẹ̀ bí ẹ bá kú òǹlẹ́ nìsín wọ́n mọ̀ pé ní ìṣẹ́jú ni kí lẹ rí kí ló tún ṣẹlẹ̀ kí lẹ gbọ́ kẹlẹ́dùmarè ó jẹ́ tí wọ́n mọ̀ gbọ́re. àṣẹ o. ìgbà tọ́rọ̀ Nàìjíríà wá dàrú débi pé kò sóbìrì tó fẹ́ lóyún àfẹ́ bímọ sọ́wọ́ báńdíìtì ẹlẹ́ẹ̀kejì kò sí obìnrin tí wọ́n mọ bá sùn lọ tí ó gbọ́ kò sá tí ò ní dìde pé bàbá ó ti di àmọ́ dàtọ̀nù ládàrin Nàìjíríà ò fọkànbalẹ̀ mọ́ a sùn lóru àmọ́ yọjú wọ̀ta à ń rìn lọ́sàn-án lójú bí alẹ́ lọ lọ́sàn-án gan bẹ́ẹ̀ bá rí i pé láàrin ọjà wọ́n péjọ bìkan bíi tìmù tí ń sáré ẹ̀ní mọ̀ pé ọjà tí wọ́n rà ní ń lé mú èèyàn náà ti kọ́ sáfọ́fọ́ ti délé. torí tí ogun bá ń ṣẹlẹ̀ níwájú ńgbà kan àbí ń ṣẹlẹ̀ lẹ́yìn akíkanjú ó débẹ̀ pé kí ní ń lé wọn ń bẹ̀ ń bí ìsìn tẹ́ ẹ bá ti rí i pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó dàbí wọ́n ń lé kinní kan bọ̀ họ ni ẹ̀ní fẹ́ mọ kí ní ń ṣẹlẹ̀. ó ti dinú fún àyàfo Èdùmàrè òní pín yín pa o èdè fi yín ṣàwátì ẹ̀ní kú fọ́tàyọ̀ o gbogbo ẹ̀dá tó bá lóun ń gbẹ́ kòtò di Lájí Àbáàsì yóò fi rẹ̀ di yóò fọmọ ẹ̀ di ní o gbogbo òṣèdá ká bínú èèyàn bá gbé inú èèyàn tó bá níṣẹ́ ẹni yìí mo fẹ́ pa lẹ́nu mọ́ Èdùmàrè ọ̀pàrán rẹ̀ lẹ́nu mọ́ tí wọn ò ní gbérí mọ́ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ ni ó rí èyí tá a fẹ́ lórí ọ̀rọ̀ yìí Èdùmàrè ò ní jẹ́ ọkàn yìí láọ́lá wàláwàtá ìlàbíyá ìyàsímì lórúkọ Jésù Olúwa wa àmín lériwo ọyà àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ọ̀sẹ̀ pé. ẹ ṣé gan ni ìyá wa o. mọ́mí ìwà ayọ̀lẹ̀dì nìyí o àdìpọ̀ ilé ayọ̀lẹ̀dì ilẹ̀ Yorùbá kẹ́ mọ́ mú lọ. ẹ ṣé pọ̀ ìyá wa o ẹ ṣé pọ̀ ẹ kú fẹ́ o ẹ ṣé pọ̀ ọyá o Gbàdàmọ́sí bá wa gbóhùn sókè. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ àwa tá wà lórí Facebook tá bá fẹ́ pè o ẹ já pè sórí WhatsApp mi +2348023687432 kí bàbá wa Gbàdàmọ́sí kẹ́ tó gbóhùn sókè lórí ọ̀rọ̀ tí ìyá wa sọ ìgbà tá à ń sọ ẹnì kó tó di pé wọ́n tiẹ̀ lọ kọlulé olóyè Ìgbòho àwa ti ń fìfẹ́ hàn nígbà ọ̀rọ̀ Ìgàngàn nígbà tó ṣẹlẹ̀ a tún ń sọ̀rọ̀ àdákẹ́ àsinmi nígbà olóyè tó ń bẹ ń Kútọnu àdákẹ́ àsinmi nígbà olóyè tó ráyè wọ̀ sí Germany àdákẹ́ àsinmi a dẹ̀ ń pariwo fún ààrẹ à ń pariwo fún ìlú à ń pa àwọn bàbá wa tọ́lọ̀ tó bá wa ṣe débi tó dé now nígbà tó lóyè wá dé ṣẹ́rá àwọn èèyàn èmi àtolóyè àmọ́ra wa rí èmi rólóyè rí lẹ́ẹ̀kan ṣùgbọ́n olóyè ò rémi rí ńgbà yẹn èmi rólóyè rí lẹ́ẹ̀kan fúnra olóyè wọn wá pè mí iná ni pé béèyàn bá ń kọrin bóni ní òdùn ó fetí ara ẹ̀ gbọgbà tó lóyè dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti ọ̀rẹ́ gidi àti ọ̀rẹ́ bí ọ̀tá ọ̀tá bí ọ̀rẹ́ gbogbo wọn náà wọ́n sá lọ ẹja lọ bá Oníreyọ̀ èmi tiẹ̀ ti gbàgbé pé yẹn tẹ̀ máa lọ kíyàn fúnra olóyè ni wọ́n pè mí pé ààrẹ
ọlọ́lá yìí ẹ gbọ́dọ̀ wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ tó ṣe pé wákàtí 3 ni wọ́n fi dá wọn dúró ń ta. Mo wọlé inner city room nígbà tá a wọ city room inner city room lóye ibi tí wọ́n ti máa ń gbàlejò àwọn èèyàn pàtàkì wọn lọ fi wá sí ibẹ̀. Nígbà tọ́lọ́run rí ọkàn wọn tó sì rí ọkàn mi pé ṣé nítorí owó kílẹ̀ Yorùbá bá àlejò dáa ni kílẹ̀ Yorùbá gbà náà lárí fídíò yẹn mo post fídíò yẹn gbà náà. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá wa sọ bó bá ṣẹlòmíì náà ni bá a ṣe máa pariwo nu ẹ wá wo ìfẹ́ gbogbo èèyàn lọ́mọ̀ pé mi àtolóyè Ìgbòho wa súnmọ́ra dáadáa síbẹ̀ náà nǹkan ìjẹ́ rí mi kí n wá máa fẹnu àbùkù kan Ààrẹ Ọ̀nà Kakanfò rí tòfà àgbà àtijọ́ ní kanta lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ rí mi ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tèmi gbé lọ́wọ́ tó bá dọ̀la ní ìsìn tí Ààrẹ Ọ̀nà Kakanfò náà tán bá fakọyọ á pariwo nígbà wọn lọ mú Iskilu Wakilu dọ̀lọ́ ọ̀sẹ̀ mọ́ máa ń sọ àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn lọ mú Iskilu Wakilu olóyè Ìgbòho lọ àwọn lé Sẹ́ríkì Sàlíù kúò wọ́n tó wá gbọ́ pé ó tún kọ ẹnìkan nu gbó tí ń jẹ́ Iskilu Wakilu àwọn OPC náà lọ lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní tá a fẹ́ nìyẹn kò mú jà wá kò mú ta wá kàníkàlà àfi ò lè wà nílẹ̀ Yorùbá bẹ́lòmíì náà bá jáde tá a ti gbúrò rẹ̀ pé akọni lélẹ̀ ẹja mọ̀ á tún pariwo rẹ̀ á tún ràn lọ́wọ́ àní kílẹ̀ Yorùbá lápapọ̀ kílà àlàáfíà ò lè wà ìlà wà ń fẹ́ ẹ bá wa gbóhùn sókè bàbá wa Gbàdámọ́sí. Ọlọ́run ló lètò ẹ̀ Ọlọ́run ní tò. ẹ ṣe gan ni gbogbo èèyàn ló mọ rírì ìkẹtẹ ìpè. ẹ rí ọ̀rọ̀ gómìnà yín lọ́yọ̀ọ́ ojú òṣè ti mọ̀ wà ẹ̀dá o. inú ẹ̀dá ò dàbí òde ẹ jẹ́ n bá yín parí rẹ̀. politics of play yẹn ti wà tó dangerous jù kí ló dé ẹni yìí kì í ṣiṣẹ́ fún yín kò ṣiṣẹ́ fún yín mọ́. ṣé irú nǹkan lẹ́tọ̀ àti lọ wọlé onídé àmọ́ ìlẹ́gbẹ̀ẹ́ kò ṣe ìlànà. èmi ọmọ bíi tíjọba ti ń wọlé ambrọbì èmi ò gbọ́ rí o kò sófin tó ní wọ́n lọ wọlé ẹ tá a sọ pé adigunjalè ní ilé ẹjọ́ wọn ò tiẹ̀ tí ì rí mú gan wọn ò rí mú. Ìjọba àpapọ̀ láyé àwọn Buhari tí ń wálé Ìgbòho tí ń láwọn bábọ̀ ń bẹ̀ àwọn bábọ̀ ń bẹ̀ àwọn bá mọ́tàkì ń bẹ̀ àwọn bá bàṣúkà ń bẹ̀ gbogbo ẹ̀ wọn ò torí ẹ̀ wọlé rẹ̀ wọ́n fi hàn lábùjá ní gbogbo táwọn kó lé Ìgbòho ni wọn ò torí ẹ̀ wọlé rẹ̀ ẹgbọ́n sókè ẹ sáà má wọlé mi o ẹ mọ̀ pẹ́nu mi èdúró. ààrẹ wọn ò lè wọlé sí ọmọ Tinubu lẹ́yìn olè ló ń bínú bàbá mi lára mi o olè ló ń bínú bàbá mi lára mi o. wọn ò lè gbé gẹ̀ẹ́sì tábà ríyàn tó ń bá wọn sọ kó bá wọn tó tọrọ nínú wà tán nínú pọ́lítì tó ń bè rẹ̀ ìdíje dangerous politics. Oríyọmí ti ń pariwo wọ́n fẹ́ gbé Oríyọmí náà báyìí kó wọ́n mọ̀ lọ wo bí tá a ti máa ń gbẹnu sí máìkì o ẹ má wo bí tá a ti ń gbẹnu sí máìkì náà o. ṣé ìgbà tí ẹjọ́ ṣe mọ́ mi ò wá ní pé kí nǹkan wá ṣe wá lọ lẹ́wù yìí. àdúrà nǹkan tí òṣìláyì ṣe nígbà tẹ̀síkẹ́ kàmpé gbogbo nǹkan tó kọ orílẹ̀ àkújẹ gbogbo ẹ̀ ẹ̀tún rò pé ẹ̀jẹ̀ dá padà sẹ́wọ̀n. ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹjọ́ sí Ọlọ́run ẹ bá wa pé olóyè Sunday Igboho gbogbo ọmọ Yorùbá à ń kí wọn o à ń ti sàdánkátà o. Ìgbòho sàlẹ̀ ń gbọ́. ìjọba ìlú mi ṣe ń lánàá pàtó mo rí fídíò yìí oh my God. inú mi ń dùn pé yẹ tètò àríyàn tó lè kojú wọn tó dẹ̀ kàn ń ṣe pé Tinubu gé tàbí ẹni lórí ilé kan ọmọkùnrin àti débẹ̀ sì jẹ́ ẹ̀yà bẹ́ẹ̀. ẹ ń bá ní ẹnu Ìgbòho ní ó ń tàn jìnnà sí ni. ẹ ṣe gan ni o. àwa tí a wà ní orí Facebook ẹjá mọ dágbére fáwa tá a wà lórí Facebook a lè wá darapọ̀ mọ́ wa lórí TikTok Ìtàn Yorùbá àwa tá a wà lórí Facebook ire o.